mo lè tọ́ mo lè ràn mo lè gùn mo lè sọ ìgbà ò lọ bí orere ò gbé jẹ́. Gbéjẹ́ ayé ò dúró sójú kan ò gbé jẹ́ ẹ̀sọ́ pẹ̀lẹ́lẹ́jọ́ ó gàgbọ́n ò gbé jẹ́. Gbéjẹ́ ayé ò dúró sójú kan ò gbé jẹ́ ẹ̀sọ́ pẹ̀lẹ́lẹ́jọ́ ó gàgbọ́n ò gbé jẹ́. Ẹni tí olólùgbèjà dandan á máa dá jàjà. Ajá tí yóò gbọ́ fèrè àti ìfẹ́ ọlọ́dẹ yóò máa nù. Ìgbà tí yóò láàmì ara kò lè lólúwa. Ẹni tí yóò lólùgbèjà dandan á máa dá jàjà. Ajá tí yóò gbọ́ fèrè àti ìfẹ́ ọlọ́dẹ yóò máa nù. Ìgbà tí yóò láàmì ara kò lè lólúwa. Gbéjẹ́ ayé ò dúró sójú kan ò gbé jẹ́ ẹ̀sọ́ pẹ̀lẹ́lẹ́jọ́ ó gàgbọ́n ò gbé jẹ́. Gbéjẹ́ ayé ò dúró sójú kan ò gbé jẹ́ ẹ̀sọ́ pẹ̀lẹ́lẹ́jọ́ ó gàgbọ́n ò gbé jẹ́. Ìgbà ọ̀dọ́ la yúnra tá à ń sọ jìkà bí wọ́n bá ní wí. Ìgbà ogbó la ń dúnra ẹ̀wọ̀n. Lásọ, kúrì. Àwọn ará lóyìnbó nǹkan. Bàbá náà mọ̀ wá o. Ṣé dáadáa lẹ́dí? Àlàáfíà náà dúpẹ́ lọ́dọ̀ náà. Ìyá, ìpẹ̀lẹ́. Báwo wà lè ṣe yẹn tẹ́ ìpè ní pọ̀lì látọjọ́ ẹ̀? Má bínú. Kì í ṣe pé mi náà fẹ́ ṣe bẹ́ẹ̀. Actually mi ò mọ bí ó ṣe ṣẹlẹ̀ lọ́jọ́ yẹn. Bí ọ̀rẹ́ mi ti sinmi dé airport tán. Àwọn tí mo discover ni wípé mo lost phone mi and bí mi ò sí ní nọ́mbà anybody lọ́wọ́ nìyẹn. Wọ́n náà sọ pé ìbéèrè ẹ̀kẹ́ ìbílẹ̀. N tó fa nìyẹn. Ẹ̀kọ́ rìn. Thank you. Bọ́lá mo dé ilé àwọn Àbáyọ̀mí mi ò bá anybody ṣé wọ́n travel ni. Àbáyọ̀mí ní problem. Problem. But irú problem wo nìyẹn. Ojú ẹ̀ ló kọ́kọ́ fọ́. Jesus Christ. Láti gbà yẹn ó dẹ̀ ti rí jàlàjàlà kò tẹ̀ ṣe rí wọ́yùn. Àtẹ̀mọ́ fi táwọn pẹ́rẹ́ǹtì ẹ̀ gbé lọ. Ìyá ojú ẹ̀ fọ́kẹ́. Ṣé kìí ṣe wípé. Ọ̀nkọ́ Adé wọ́n ní kẹ́ fi tàbáyọ̀mí lẹ̀ mo set table lóde. No problem. No. Okay. Thank you. Thank you. Orí mi o. Ìfà ló máa wọlé tọ̀ mí wáyé. Ó dẹ̀ yẹ kí n fa ìfà mọ́ra ni. Torí wọ́n ti ní ẹnì kò kí rẹ́fọ̀n tálẹ̀ méjì. Ó kú ti pẹ́ tí mo fẹ́ gbà mọ́tò lọ́wọ́ tẹ́lẹ̀. Ọmọ sì tún dá síbẹ̀ lára ọmọ ìsá. Ó tún níwà. Ó tún mọ oúnjẹ ṣe. Àkókò mọ kókó ọ̀rẹ́ rẹ̀ tẹ́lẹ̀. Àbáyọ̀mí náà tó ń fẹ́ ilé yìí ni wọ́n ló ti sán lọ bí ẹyẹ. Ṣé mi ò ní ṣe ní tí a ò bá rádàn báyìí kí n fò bẹ̀ ṣẹ́ bọ́.
báwo ni Tolú ń kọ́? Tolú ẹ ò tẹ́ bá rí Tolú sí ṣé ló dàbí àǹkárá tó fi pín in fọ ó ti ságọ̀ àwẹ̀ àtàdúrà lójoojúmọ́ bẹ́ẹ̀ ni village evangelism ọ̀gbẹ́yìn. But ibo ló ń gbé gangan báyìí? a ló máa ń lọ fún evangelism èmi àti ẹ̀gbọ́n wọn àti pín àti fẹ́. Ó ga o. Àtijẹ́ta ìlà tí ń retí pé ẹ̀yin tẹ́ lọ sí village evangelism pé a ò rí mo pè fún coordinator mo pè tí mo tún pè tí Bratúndé gan ọ̀kankan ò lọ bẹ́ẹ̀ ẹ ò dẹ̀ pé wá. ẹ má bínú sá ṣé tá a bá fẹ́ kọ́ tàbí tá a bá fẹ́ receive orí àpáta kan la máa ń lọ bọ́ lọ́jọ́ yẹn irú ti pọ̀ jù tó fẹ́ rí wa àwọn tó fààyè wọn fún Jésù àtàwọn tó ṣàtúnṣe ayé wọn ẹ̀rí list àwọn tí wọ́n fààyè wọn fún Jésù nìta. That's wonderful. Iṣẹ́ ńlá ni ẹ ṣe níbẹ̀ yẹn gan o. Dádì Olúwa ló ṣiṣẹ́ o àtàwọn ẹ̀kọ́ tẹ́ kọ́ wa àtàdúrà tẹ́ gbà fún wa. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run ó tó ń ti iṣẹ́ rẹ̀ lẹ́yìn yóò dẹ̀ tún máa ti iṣẹ́ rẹ̀ lẹ́yìn síwájú sí. Dádì nǹkan kan ńlá kan ti ṣẹlẹ̀ ó kọjá òye mi. Lórúkọ Jésù jáde. In the name of Jesus. Yes. I command you out in the name of Jesus. Yes. By the name of the Lord Jesus. Every power committing you out in the name of Jesus. Jésù gba ìwòsàn. Lórúkọ Jésù gba ìtúsílẹ̀. Jésù Olúwa wa. Àmín. Ẹ̀mí Ọlọ́run bá mi sọ nǹkan kan ní tí mo sì fẹ́ ká ṣe báyìí ní kíákíá. Ẹ tẹ̀síwájú sísá. Gbogbo ẹ̀yin ẹ̀mí òkùnkùn tí ẹ̀ ń da yí arákùnrin yìí láàmú. Mo pa láṣẹ ní orúkọ Jésù kí àṣírí yín kó máa yọ. Àmín. Kí ló dé? Ṣé èdè ká gbádùn ṣe wa? Ṣé ẹ̀fọ́ máa lẹ́fọ̀ọ́ kúrò láwo ni? Ó tiẹ̀ dá a báwọn. Ẹ̀yin mélòó lẹ́ ń bẹ nínú ayé rẹ̀? Èmi ni ẹ̀mí ìpìlẹ̀ tí mo kí àwọn mẹ́fà yòókù káàbọ̀ sínú ayé rẹ̀. Èmi ni mo kí òun náà káàbọ̀ sínú ayé. Mo wá láti ìdílé bàbá rẹ̀. Ẹ̀mí atọ́pinpin wọlé ní ọjọ́ kẹjọ tí a bí sínú ayé. Nípasẹ̀ ẹ̀bùn tí màmá rẹ̀ gbà lọ́jọ́ ìkọ́mọ. Ẹ̀mí arógóbògó jẹ́ ó
nípasẹ̀ àwọn tí màmá rẹ̀ máa ń gbé fún nígbà tí ó bá sílé tàbí tí iṣẹ́ bá pọ̀ lọ́wọ́ rẹ̀. ẹ̀mí dàbí mo ti dà àti kọ̀tẹ́kẹ́ wá wọlé nípa ìbìkítà nípa ọmọ náà. ẹ̀mí ilé ọ̀tọ́ sí ọ nípasẹ̀ bọ́ọ̀dù tó gbọ́ mọ́ ẹnìkan onítàwọn tí sọ̀rọ̀ òdì sí ó sì fẹ́ jọ́sùn ìyá rẹ̀ màmá rẹ̀ tún pè lọ́mọ burúkú. ẹ̀mí ọ̀sẹ̀ ti wọlé nígbà tí ọmọ yìí fi ẹnìkan sí yẹ̀yẹ́ nítorí ipò tó wà onítàwọn sì fi ṣépè fún pé kọ́ ní sàṣeyọrí bí kò sí àṣetì. tí ó bá rí bẹ́ẹ̀ a kọ wípé iná síwájú ogun Olúwa ó sì ju àwọn ọ̀tá rẹ̀ run. Mo pa á láṣẹ ní orúkọ ti Jésù Kristi ti Násárẹ́tì. Jáde! Amen. Jesus Christ. Yes. Jáde! No! Ga o ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Hallelujah. Lest I forget Ọlọ́run bá mi sọ nǹkan kan tó ní kí n sọ fún yín sí pé òun fi iṣẹ́ ìlàjà kan lé yín lọ́wọ́ nípa ẹnìkan ṣé lóòótọ́ ni. Lóòótọ́ ni sà bọ́ mi ìfẹ́ ṣiṣẹ́ yẹn. Kí ló dé. nǹkan tẹ́ni yẹn ṣe fún mi ó burú gan. Níbo ni Bọ́lá wá gbà ló bá òun náà ló dẹ̀ ní kí n yọjú sí òun ní. For the past an hour tí mo ti ń dúró dè. Mama jẹ́ nǹkan ṣe Bọ́lá. Bọ́lá wo ṣe jàre. mo sì máa ṣe jàre lénìí máa ṣe dáadáa lénìí. Ẹ wo bro Àbáyọ̀mí mi láìkẹ́ ẹ má bàa mi ṣe wéré kébéré báyìí mọ́. Tolú mo ti ń sọ ẹ tipẹ́ ṣùgbọ́n bọ́ sọ́wọ́ mi lénìí. Àbáyọ̀mí ẹ jọ̀ọ́ ọmọ Ọlọ́run ni mí mi ò ṣe irú ẹ jọ̀ọ́. kò sọ́mi èṣù láàrin wa ọmọ Ọlọ́run lèmi náà ọmọ Ọlọ́run ni gbogbo wa. Hello Bọ́lá. báwo ni mo má bínú èmi ò ráyè àti wá ń sìn mo ti wà lọ́nà ìrìn àjò kan ó dẹ̀ máa tó bí ọ̀túnla tó tó dé. Bọ́lá jọ. wo èmi ò ráyè gbogbo ètò ìṣe o. Bọ́lá. owó èsì táwọn mi o. Àbáyọ̀mí ẹ jọ̀ọ́. àbí kí n bá ṣe é. ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi. wo ọ̀rọ̀ ẹ̀bẹ̀ kọ́ tètè ṣe pàápàá àbí. èwo ló fẹ́ ṣe. Ó dáa mo ti gbọ́. kí ló máa ṣe bẹ́ẹ̀ sí tẹ́lẹ̀ ó yájọ́.
ṣùgbọ́n ẹ máa gbà mí láyè láti sọ gbólóhùn ọ̀rọ̀ kan. Irú ọ̀rọ̀ wo? Ó yá máa sọ. Ikú oró tí ń bá kú, ìyà ẹ̀ṣẹ̀ tí ń bá jẹ, gbogbo rẹ̀ ló ti kó lọ. Jésù Olúwa ó máa ṣe o, torí mi ló ṣe jìyà. Wo èmi ò ráyè ní. Mo kú ojú mi. Tolú. Tolú. Mo kú. Tolú. Mo kú. Ohun tó ń ṣe fún yín burú gan o, but ẹ gbọ́n bí Ọlọ́run, ẹni tó kó yín yọ lọ́jọ́ náà lọ́hùn. Àmọ́sò ìṣèlú yẹ ká ẹ mọ̀ wípé Olúwa ò fẹ́ ikú ẹlẹ́ṣẹ̀ bí ó ṣe pé kí ẹlẹ́ṣẹ̀ ronú pìwàdà. Sister Tolú, ìfẹ́ Ọlọ́run ni kí ẹlẹ́ṣẹ̀ ronú pìwàdà. Ẹ má sunkún mọ́. Níwọ̀n ìgbà tẹ́ ti jẹ́wọ́ gbogbo àwọn àṣìṣe yín fún Olúwa, tí ẹ ti ṣe ìpinnu láti fi ìgbẹ́ sílẹ̀. Olúwa ṣetán láti lò yín. Ohun tó kù ni pé kí ẹ fi ayé yín fún Jésù. Kí gbogbo ìṣòro yìí kó sì di àfìsẹ́yìn tẹ́gbọ́n fi sọ. Mo ti ṣetán. Olúwa wípé èmi yóò ṣàánú fún àwọn tí èmi yóò ṣàánú fún, yóò sì ṣàánú fún yín. Ẹ máa wí báyìí tẹ́lẹ̀. Jésù Olúwa. Jésù Olúwa. Mo fi ayé mi fún ọ. Mo fi ayé mi fún ọ. Wá jọba lórí ayé mi. Máa jọba ayé mi Láti òní lọ. láti òní lọ. Olúwa gbé ọ̀gá. Thank you, Jesus. Olúwa mo gbé yín ká nítorí pé ẹ̀yin Ọlọ́run ti ṣe iṣẹ́ yín parí nínú ayé brọ́dà yìí. Olúwa mo pè yín pé Olúwa tó kù tí ẹ fẹ́ ṣe ó yá ẹ ṣe parí. Àmín. Bàbá ẹ ṣe àṣepé iṣẹ́ yín. Àmín. Thank you, Jesus. Ojú mi o. Ojú ta. Ẹ jọ̀ọ́ ẹ bá gẹ́ tí mi pẹ̀lú mi pẹ̀lú wa. Ojú mi. Ẹ pẹ̀lẹ́. Ẹ pẹ̀lẹ́. Ẹ pẹ̀lẹ́. Ẹ pẹ̀lẹ́. Ẹ pẹ̀lẹ́. Pẹ̀lẹ́. Bó ló ṣe? Pẹ̀lẹ́. Kí ni eléyìí? Kí ni? Òdúdú. Mami. Praise Yomi. the Lord. Daddy. Yomi. Mami, mo ti rí yín. Mo rí yín.
orí mi. Dádì mi. Gbogbo àlàyé ọ̀rọ̀ yìí ló yé mi padà. Kò sí yẹ́pẹ̀ torí ilé ìkẹ́ ìpínyà. Báyìí. Ẹ gbọ́dọ̀ mọ̀ kó sì yé yín pé ẹ gbọ́dọ̀ parí aáwọ̀ tó wà láàrin ara yín. Màmá, ó dùn mí o, ó dùn mí gan-an. Mi sì mọ̀ bí Bọ́lá lè ṣerú ẹ̀ fún mi. Má bínú, èyí ti kọjá ná. Ṣé ìwọ ò mọ̀ pé ìrírí ní máa ń mú kéèyàn ò gbọ́n? Tí ló má bínú. Mo náà mọ̀ pé bó ṣe máa rí nìyí, jọ má bínú sí i. Ṣùgbọ́n màmá, tí mo bá ti bá bẹ̀ lọ ńkọ́, ó máa tán fún mi nìyẹn. Pẹ̀lú má bínú sí i. Mo náà mọ̀ pé bó ṣe máa rí nìyí, jọ irú ẹ̀ ò ní wáyé mọ́, má bínú. Jọ tó rọ lọ. Ìyẹn ti tó, èyí sì ti kọjá ná. Kó ní kálukú yín wá mójútó ayé ara rẹ̀. Ẹ má jà, ẹ má sì bára yín ṣọ̀tá. Ẹ̀yin ọmọ mi, ẹ wo bí. Ǹjẹ́ ẹ mọ̀ pé ojú ọ̀run tẹ̀ ń wò ó tó gbogbo ẹyẹ fò láì kọlura wọn. Bẹ́ẹ̀ nínú ayé tá a sì wà yìí ó tó gbogbo ènìyàn gbé láì pa ẹnikẹ́ni lára. Ẹ kú jókòó. Fẹ́ẹ̀ bínú. Ẹ wo àwọn ẹyin yìí. Ayé kan náà ni wọ́n wá. Ṣùgbọ́n tí wọ́n ó jẹ́ ó wà lọ́wọ́ Olódùmarè. Ọ̀kan lè jẹ́ àkùkọ, kékejì jẹ́ abo adìẹ. Ọ̀kan lè jẹ́ aláwọ̀ pupa, kékejì jẹ́ aláwọ̀ rẹ̀súrẹ́sú. Gbogbo ẹ̀ ọwọ́ adániwáyé òun ni wọ́n wà. Bẹ́ẹ̀ ni ó sì ní ète tí Olódùmarè fi dá wọn. Bóyá fún jíjẹ tàbí fún sísọ di púpọ̀. Ṣùgbọ́n nítorí àìkàkún, nítorí àìbìkítà, nítorí ọgbọ́n àgbọ́njù àti nǹkan mìíràn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ète rere lè mọ̀ di múmú ṣẹ o. Bí ẹnì kọ̀ọ̀kan yóò bá ṣe ń tó tọ́ lásìkò tó tọ́. Ẹ̀yin ọmọ mi, ohun tí mò ń bá yín sọ ni wípé ayé kan náà lẹ wá. Ṣùgbọ́n bẹ́ẹ̀ ṣe gbègbè ayé yín ó yàtọ̀ síra wọn. Ẹ wo ọjọ́ ayé èèyàn tẹ̀ ń wò kò dúró síbì kankan. Bóni yìí ṣe rí ọ̀la lè mọ́ rí bẹ́ẹ̀. Torí náà ẹ mójútó ayé ara yín ju ayé aláyé lọ. Ká ẹ má ṣe wù òmùgọ̀ fúnra yín. Ayé aláyé. Bẹ́ẹ̀ ni pásítọ̀ mójútó ayé ọmọ ìjọ ju ayé ìdílé rẹ̀ lọ. Olùkọ́ni mójútó ayé ọmọ kíláàsì rẹ̀ ju ayé ọmọ tiẹ̀ lọ. Bẹ́ẹ̀ pẹ̀lú àwọn tọ́ọ̀gì, àmùgbó, ọ̀mùtí wọ́n mójútó ayé ọ̀gá wọn nítorí ẹgbẹ̀rún náírà kan péré ju ohun táwọn gangan jẹ́ lẹ́yìn ọ̀la lọ. Bí wọ́n bá sì wà kú ní rèwerèwe, àwọn èèyàn ò bá máa parọ́ mógun òdílé láì mọ̀ pé àfọwọ́fà ara wọn ò ní. Ohun tí mò ń sọ fún yín ni wípé ẹ kíyèsí ọ̀nà yín. Ẹ má fi ṣàwàdà, ẹ má fi dọ́rẹ̀ẹ́, kódà ẹ má fi ṣe pàṣípàrọ̀. Ẹ rí bí ohun èlò ẹlẹgẹ́. Ayé yín ṣe pàtàkì púpọ̀ púpọ̀. Ẹ má bínú, yóò dára fún yín. Ọ̀rọ̀ yìí ò yé mi. Kí ni ká ti gbọ́? Sàtolú,
kí ni ká ti gbọ́ àbí kí ni mo gbọ́ tẹ̀ ń wí mo sọ fún yín pé ntolúwa bá mi sọ nìyẹn. bróda yẹn náà lolúwa fi hàn mí lẹ́yìn gbogbo nǹkan tó ti ṣe fún mi. nígbà tó wá jẹ́ wípé Brian lolúwa bá yín sọ yẹ kẹ́ ẹ ti mọ̀ wípé ohun àtijọ́ ti kọjá lọ gbogbo ẹ̀ sì ti di titun àbí ṣé ẹ̀yin mọ ìdí tí olúwa fi ń ṣiṣẹ́ rẹ̀ bẹ́ẹ̀. dádì ọ̀rọ̀ yìí máa le díẹ̀ o etí wo ni bá ní wò. wá ìyókù kù sọ́wọ́ yín mo mú fẹ́ kẹ́ ẹ rántí ọ̀rọ̀ Ọlọ́run kan tó wípé ọmọ ọ̀dọ̀ náà tí kò mọ ìfẹ́ olúwa rẹ̀ tí kò sì ṣe é la ó nà díẹ̀ ṣùgbọ́n ọmọ ọ̀dọ̀ náà tó mọ ìfẹ́ olúwa rẹ̀ tí kò sì ṣe é la ó nà púpọ̀. My sister ẹ ṣe gírí kẹsì mú àyàlẹ́ ṣé bẹ́yìn lẹ gbàdúrà wípé kí Ọlọ́run fi yín dára tó wù àdúrà wa gbà tàbá ẹ o ẹ wá ń ṣàwáwí síbẹ̀ àwáwí ò dá nǹkan o ìgbọràn yín ló ṣe pàtàkì jù. ẹ gbọ́ràn. mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó mú ète rẹ̀ ṣẹ lórí ayé mi. Olúwa ṣe. mo mọ̀ dájú wípé ayé aláyé ni mò ń lò tẹ́lẹ̀ ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run alààyè tó fi ọwọ́ agbára rẹ̀ tó fi tún ayé mi ṣe. My dear, mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín. ṣe ga. gbogbo ògo kó lọ bá Olúwa. mo sọ fún un àtúnṣe sì wà kìkì kó fi ayé rẹ fún Jésù kí o gbà lólúwa àti olùgbàlà. àtúnṣe lẹ́yìn ọdún mélòó níbo ni mo fẹ́ lọ níbo ni mo fẹ́ ti bẹ̀rẹ̀. ó lè ṣe mí ṣáfi ọkàn rẹ fún kí o sì fi ìgbẹ́kẹ̀lé rẹ sílẹ̀. ilé aláìgbọ́n iṣẹ́ ìsọmọdé tí kò lè ó jí òkú Lásárù dìde ní ọjọ́ mẹ́rin ó lajú afọ́jú ó tún mú arọ lára dá oríṣiríṣi iṣẹ́ ìyanu ló ṣe. tí mi yóò wá yàtọ̀ sí tiwọn. tí ẹ ò tó ti wọn àsìkò orí ọ̀fẹ́ ló ṣì tún wà. mo rántí ìran kan tó bá mi sọ ní Ìjẹ̀bú olórí dádì rẹ tí wọ́n kú olóhùn sọkún òun gbára dálẹ̀ àwọn ènìyàn rọ̀ lọ́tún wọn bí ọ̀dọ́ sí onílòjijì ni wọ́n bá jí ọ̀rọ̀ tó ní wọ́n sọ níjọ́ náà ní o ó ní wọ́n ní òkú sunkún òkú ẹni ó lè jí ẹ̀mí rẹ̀ gbé wọ́n ń dárò ẹni tó lè jí wúrẹ́ rẹ̀. ṣé ìwọ náà wá ti rí bẹ́ẹ̀ báyìí. wo àwa ni oyún tí o ṣẹ́ tí o kò jẹ́ kí a wá ṣe ohun tí Ọlọ́run rán wa. òun kò jẹ́ kí a rí ayé gbé a kò sì rí ọ̀run lọ nítorí ìwà búburú rẹ. wo ó tó àkókò tí ìwọ pẹ̀lú kò ní rí ayé gbé mọ́. ẹjọ dókítà ẹgbà wá o dókítà ẹ dákun tó lọ lọ. kí lẹ ṣe fún un. a ṣe gangan fún dókítà o. bàbá ṣe é. àmọ́.
sí ọmọ farabalẹ̀ just confirm. Bọ́lá pẹ̀lẹ́pẹ̀lẹ́ pé Jésù sáyé rẹ̀ ìsìn gan-an ló nílò rẹ̀ òun ló lè gbà ọ́ lójú pé Jésù sáyé rẹ̀ pé gbìyànjú. pé bí wọ́n ti ní o pé jáde báyìí náà bí wọ́n ti ní o wí. gbìyànjú. Bọ́lá. 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 Dọ́tọ̀. Bọ́lá. Bọ́lá. Sọ̀rọ̀. Dọ́tọ̀. Bọ́lá. 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 Kí ló dé? Ẹ wá kí ló ṣẹlẹ̀? Bọ́lá. Bọ́lá Bọ́lá. sọ̀rọ̀ gbìyànjú. Owó mi ràn ní kò sọ̀rọ̀ kankan. Bọ́lá. Dọ́tọ̀, kí ló dé? Ẹ ti yọ kúrò ní. We are very sorry. Ẹ sọ́rí. I lose it. Ẹ lù sí kí ni? Dọ́tọ̀! Bọ́lá! Àráyé mi lóde. Bọ́lá! Bí ó ti rí ní ọjọ́ Nóà bẹ́ẹ̀ náà ni yóò rí ní ọjọ́ Jésù Olúwa. Ní ọjọ́ Nóà àwọn ènìyàn ń jẹ wọ́n mu láì bìkítà fún ìkìlọ̀ Nóà lójijì ní nǹkan mi wọlé dé ní àkókò tí kò bá mọ́. Bọ́lá ṣe bí eré sí ayé ìlú ṣe wù kò ní àwíjàre kankan a fi ìgbàlà lọ ó fi ọjọ́ Jésù sí àwàdà nígbà tó wá nílò Jésù kò lè gbà mọ́ nítorí ìlàkọjá rẹ̀. Orí mi ò ayé mi ò ní tàbí goromi tó ta ayé mi ò sì ní dòfo bí ẹtẹ́gùn tó sọ tí lónà dòfo ayé mi ò sì ní ṣòfò bí ìrẹ́ ṣe fi ìrètí ẹ̀ sí àwàdà nù. Ọ̀rẹ́ mi àtàtà gba Jésù ní Olúwa mọ́ dàbí Bọ́lá tó fi ọ̀rọ̀ yìí sí àwàdà nígbà tó nílò Jésù kò lè gbà á mọ́ nítorí ìlàkọjá rẹ̀. Fi ayé rẹ fún un jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ kí o sì kọ̀ sílẹ̀ ó dájú pé yóò gbà ọ́. Gbàdúrà yìí Olúwa gbogbo ìdí àwọn àgbà tó dè mí Olúwa já lónìí lórúkọ Jésù já Jésù Olúwa wa. Bíbélì pé bí ẹyẹ fún ìsìnkiri àti alápàlẹ̀ ẹ̀rọ fífò bẹ́ẹ̀ ni ègún kì yóò wà láìsí ìdí. Ó yá tún gbàdúrà yìí gbogbo bí agbami tí mo bára mi Ọlọ́run gbà mí kó nu agbami ayé ó yá gbàdúrà orúkọ Jésù Jésù Olúwa wa. Ìwọ gangan làdúrà yìí kan gbogbo eré ayé mi èyí tá a kó sínú apẹ̀rẹ̀ Ọlọ́run gbà mí lónìí ó yá gbàdúrà orúkọ Jésù Jésù Olúwa wa. Àmín. Dìde dúró bí akọni. Bíbélì wí nínú ìwé Dáfídì orí ìkẹtàdínlọ́gọ́rùn ẹsẹ̀ 3 sí 4 iná ṣáájú ogun rẹ̀ ó sì ju àwọn ọ̀tá rẹ̀ run mọ̀nàmọ́ná rẹ̀ kọ ìmọ́lẹ̀ sí ayé rẹ̀ ó sì wá rírì gbogbo èdè aginjù tó dè mí lójú oorun àti lójú ayé Olúwa já kúrò lónìí kémi ò dòmìnira orúkọ Jésù Jésù Olúwa wa. Olùfẹ́ má fi àdúrà yìí sí yẹ̀yẹ́ o sí àkíyèsí rẹ̀ dáadáa ó wàá sọ fún Ọlọ́run pé Olúwa gbogbo èrò àwọn àgbà ìta gbélé mi lórí tí mi ò fi rí ògolo tí mi ò fi rí ayé ṣe òun la fẹ́ ọgbà rẹ gbé èrò àwọn àgbà kúrò lónìí kémi ò dòmìnira ó yá gbàdúrà. Ayé aláyé ayé aláyé ayé aláyé ayé aláyé aláyé ò lè gbáyé aláyé kò yé aláyé kò
lè gbé nípò kú.